kábíyèsí elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ elétí gbáròyé atẹ́rẹrẹ kárí ayé ọ̀gbàgbà tí ń gba láìlára ìbà fún yín bàbá. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀ pọ̀kan ẹ̀kọ́ mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọ́mọ àròbí ọmọ àtòrì. Ètò yín ètò gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín. Ètò alálùbáríkà ètò tí ń kọ́ wa lédè àṣà àti ìṣe Yorùbá. Ẹ pé àwọn tí wọ́n sí nítòsí ẹ jẹ́ kán máa mọ̀ yìí pé ètò ti dé ètò bàbá ètò. Lórí ètò lẹ́ni àlejò mi òǹṣeré tíátà ni wọ́n olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ẹni tí ẹni ká gbé wá a dẹ̀ wá wọn lọ a pè wọ́n jẹ́ wa níhò. Ètò yẹn kí pọ́pọ́ o gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin náà mọ̀ pé Adédoyin ò ní fún yín lófo. Ẹ jẹ́ kàlejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ má bọ̀. Bàbá àgbà ta ló fẹ́ tẹ́rí sí wá wo bàbá àgbà. Ti ń gbọ̀n báyìí tẹ́ bá ti dórí ètò ẹ̀ kàn máa tú kàsà lálẹ́ ṣé lóòótọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ múra mi wá. ó múra yín wá ni o. lémi tí mi ìjú báyìí náà lọ. bẹ́ẹ̀ ni àǹtí mi mo múra yín wá ni. Ọlọ́run àṣàánú mi. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ṣàlàáfíà ni. alhamdulilayi adúpẹ́ fọlọ́. àwọn ará ilé ń kọ́ iṣẹ́ ń kọ́. alhamdulilayi àǹtí díẹ̀díẹ̀. Olúwa ṣeun. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín kéde dárúkọ yín fún wọn. Orúkọ mi ni Mustapha Sholagbade Ọlọ́ládé. Bẹ́ẹ̀ ni torí Ọlọ́ládé yẹn gangan ni ọmọ sí mi máa ń pè mí. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko mo kí gbogbo yín o lókè òkun ẹ ṣé mo dúpẹ́ ẹ kú fẹ́ ẹ kú àdúrótì ní gbogbo ìgbà ẹ kú àdúrà ẹ kú ànáwọ́sí because tí ò bá sí yín kò ní sí irú wa yìí láti máa lè tẹ̀síwájú nínú iṣẹ́ tí Ọlọ́run pè wá sí. Tọ́lọ́run pè yín sí. Ẹ ní ìṣẹ́jú méjì ta ni bọ̀dá Mustapha. Mustapha Sholagbade mo jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé. Mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Ogun State. That's Abẹ́òkúta. Mo jẹ́ ọmọ bíbí Abẹ́òkúta ní Ìgbórè. Ìgbórè. Yeah, ibẹ̀ ni mo ti wà. Àwọn ìwé wo lẹ kà? Mo lọ sí primary school ní Èbúté Mẹ́ta Kadara primary school because mo lè claim Èkó torí Èkó ni wọ́n bí mi sí. Ibẹ̀ lọ forí mi sọlẹ̀ sí. And that's mainland Èbúté Mẹ́ta. Mo lọ sí primary school ní Kadara primary school Èbúté Mẹ́ta and ìgbà tí mo ṣe tán primary school yẹn mo lọ sí wọ́n pe school kan ní Sojourner Alabi high school ní Àkútè. Lákútè. Yeah, ibẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ secondary school mi. Ìgbà tó wáyà mo tún wá padà sí Èbúté Mẹ́ta mo tún wá continue secondary school mi bẹ́ẹ̀ that's Nawarudeen senior high school. Ibẹ̀ mo ti continue ìgbà tí mo tún ṣe tán bẹ́ẹ̀ mo lọ sí Lagos State Polytechnic. Ibẹ̀ mo ti ṣe ND mi. Ìgbà tí mo ṣe ND mi tán bẹ́ẹ̀ mo wá continue ní National Open University. Mo lọ read political science but business ni mo read ní Lagos State Polytechnic. But National Open University tí mo wà lọ́wọ́lọ́wọ́ mo ń ṣe political science níbẹ̀ ṣẹlẹ̀ mọ̀ ọ̀rọ̀ iṣẹ́ wa yìí láti combine ní ìwé àti iṣẹ́ wa yìí pọ̀ nǹkan tó lágbára ni kò ṣe nǹkan tó easy so aṣáàn àti àyímọ̀ díẹ̀ so that's what I do and gbogbo nǹkan tí mo dẹ̀ ṣe náà mo ń ṣe business tó bá wá tó máa mú wá láti lè fi ṣẹ́gẹ́ ọ̀nà kún ọjà ká lè ṣiṣẹ́ bí ẹrú ìdán kankan so bá ṣe ń ṣe nìyẹn. Ó wá tó bí ọdún mélòó tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Tábà wò ń sìn ilẹ̀ ti ta ṣe díẹ̀
ló mo bẹ̀rẹ̀ iṣẹ́ láti tender age mi kò tí sí gbogbo eléyìí lẹ́yìn gbà yẹn I was still very small and then Ọlọ́run fi bàbá mi ó fi ṣe atọ́kùn fún mi nídìí iṣẹ́ because dáàdi mi àti mọ́mí mi they always wọ́n máa ń dúró tì mí lórí gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe. ìbáyàn láàyò. ẹ jẹ́ n sọ fún mi nǹkan tẹ́ mọ̀ lé mi. ìgbà tí máa ṣetán ní secondary school mọ́mí mi lọ fi mí sí kó tó ní pé mo ṣetán secondary school wọ́n lọ fi mí sí ilé tailor pé kí n lọ kọ́ tailor mo kọ́ tailor tí mo mọ ọ̀rẹ́ kí mi mọ̀ bọ̀ Ọlọ́run sọpọ́ náà ni ìgbà tó tún yá sí mo wá kò lè tailor ọ̀sùn igi lọ kọ́ nurse. àwọn tí ń gálẹ́rẹ́. mo tún lọ kọ́ nurse mo kọ́ nurse yẹn náà títí dóònà ó dàgbé mo máa bẹ̀rẹ̀ gún díẹ̀. ẹ tí ẹ lè gbé mi. mo lè gún yìí. Ọlọ́run jẹ́ mo yọ̀ǹda. ìgbà tí mi lè kọ́ nurse yẹn náà bẹ́ẹ̀ Ọlọ́run ní kò ń ṣọ̀rọ̀ mo kàn jí lọ́yọ̀ wọn mo ní ẹ wo esma èmi fẹ́ máa ṣe fíìmù pé iṣẹ́ ìhun mi ṣe o and wọ́n ní tí dáàdi ẹ bá ti dé mo sọ fún wọn mo lè ṣe sọ fún dáàdi mọ ìdán ní màá mú ẹ lọ bẹ́ẹ̀ gbọ́n mi that's Taiwo Hassan Ogogo so ìgbà tí dáàdi mi dẹ̀ mú mi dọ́dọ̀ Taiwo Hassan Ogogo Taiwo Hassan pé kí n kọ́kọ́ lọ parí school mi náà pé tí bá ti ṣetán secondary school àwọn máa tó mọ nǹkan tí àwọn máa ṣe lórí ọ̀rọ̀ mi and for God's sake yé ẹ̀ náà ni mo máa parí secondary school mi mo lè ṣe ṣetán mo padà lọ síbẹ̀ dó wọn jẹ́ ń dúró wọ́n á ṣáà ní pé school yìí ṣá ni kí n máa lọ ìgbà tí mi bẹ̀rẹ̀ sí ní ṣe rehearsal tó ń rí performance mi and they started wọ́n bẹ̀rẹ̀ láti máa lò mí wọ́n lò mí sí fíìmù láti gba wọ́n máa fi mí ṣọmọ gbogbo. eléyìí tó bí ọdún mélòó gan. a sì tó bí ọdún mẹ́wàá sẹ́yìn. bí ọdún mẹ́wàá sẹ́yìn. eré wo wá ni ká ní pé ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ ṣe rántí. actually mi lè rántí but fíìmù yẹn Alesh ló ní Alesh nílẹ̀ gbalẹ̀ lónìí first film yẹn inú court láti ṣe èmi àti Olúmídé Bákàrè it's just a one scene mo wọṣọ ọlọ́pàá báyìí nínú ẹ̀ mo sì rántí dáadáa but title ẹ̀ mo fi bẹ́ẹ̀ rántí má gbé fúnra wọn so mo fi bẹ́ẹ̀ rántí. ṣé ẹ̀yin ti ṣe iṣẹ́ kankan jáde ní tiyín. èmi náà ti gbìyànjú díẹ̀ mo ti ṣe fíìmù bíi mélòó kan tàbá ka bíi mẹ́rin. bíi mẹ́rin ẹ dárúkọ àkọ́kọ́. ẹ̀bùn mi ní first film mi then ẹlẹ́ẹ̀kejì is èmi lọ́mọ bàbá olówó ìkẹta single mother then ẹlẹ́ẹ̀kẹrin mi ò tí ì jáde that's J-boy wọ́n ṣì ń polówó ẹ lọ́wọ́. lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bra Mustapha abala tá a fẹ́ wọ̀ yí abala ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín ni àwọn tí wọ́n ní ìbéèrè wọn ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ òun là ń pè ní ojú abẹ ẹ jẹ́ kí mi àti yín ká sojú abẹ ń kò ṣóyá. ojú abẹ bẹ́ẹ̀ni ká sọ ní kò bẹ́ẹ̀ni ó sì yá. ó yá. Lága Mukhtar lórúkọ mi mo ń sọ̀rọ̀ láti ìlú Ọ̀fà mo fẹ́ support Mustapha torí pé a máa ń ríra ọmọ àdúgbò mi ní so mo dẹ̀ fẹ́ encourage pé nínú fíìmù ẹ̀ kó máa put more effort sí àwọn Ọlọ́run àdẹ́gbà fún ní ajẹ́kùn náà ní star dáadáa bíi tàwọn tó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. àmì wọn ní aládùúgbò ní iṣẹ́ mọ̀ wọ́n. ojú ẹ̀ fẹ́ jojú ẹni mímọ́ tó tọ̀ bọ̀ wo mi fẹ́ sí àmọ́ wọ́n gbóríyìn fún yín náà ni. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀rẹ́ mi àtàtà o ṣé o mo dúpẹ́ o ṣé. ó yá méjì àpadà sójú abẹ. orúkọ mi ni Kíkẹ́ lọ́mọ Olúwadámilọ́lá láti Federal College of Agriculture ọmọ Plantation Ìbàdàn. mo gbọ́ wípé Mr. Mustapha fún èèyàn 3 lóyún tí wọn kò sì gbà á mo wá fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rọ̀ di ẹ gbọ́. kí ló dé láwọn lè ní wá kakọ ẹjọ ṣe lórí yẹn gbọ́dọ̀ fi orin yẹn fún mi o kí ló dé láwọn lè ní wá kakọ ẹ̀yin tẹ́ wà lé kí ló dé láwọn lè ní wá kakọ ṣé mi nìkan ni kí ló ṣẹlẹ̀ ṣẹ́rí ìbéèrè tẹ́ bèèrè yẹn mo láìkẹ́ gan mo láìkẹ́ but nǹkan tí máa fi dá yín lóhùn ó simple ẹni pé wọ́n ní obìnrin mẹ́ta lẹ́yìn pé àwọn kan ní 4 àwọn kan tiẹ̀ ní 5. ẹ̀yin náà tiẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀. àwọn kan ní 4 àwọn kan ní 5
nǹkan tèmi wá fẹ́ sọ níbẹ̀ ni wípé àti mẹ́rin o àti mẹ́ta àti márùn-ún gbogbo èyí tí wọ́n bá jẹ́ kàn wá sí Gbajúmọ̀ kàn wá fi ara wọn hàn ìpè èmi ni Mustapha Sholagbade fún lóyún o tí ò gbà o àbí kó gba gbàgádà lọ lọ́dọ̀ bẹ̀rẹ̀ àṣẹyẹ kó lọ síbẹ̀ sí people kó lọ sọ fún wọn bẹ́ẹ̀ àbí kó lọ sí LTV8 kó lọ fara ẹ̀ hàn bẹ́ẹ̀ àbí kó lọ bá àwọn akéde àgbáyé táwọn náà gbé tiwọn kiri kó lọ síbẹ̀ kí gbogbo wọn kó lọ síbẹ̀ kó lọ fi ara wọn because I know nothing about this. Ọ̀pọ̀ ọmọ mi ni. Ẹni yìí náà tún béèrè ìbéèrè Dayọ̀ Akíbínú. Wọ́n ní pé ní ọdún 5 sí ìgbà yìí níbo ni ẹ fẹ́ wà? Ọlọ́run ló ní déédéé. Ìgbà mi máa ń wà gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀dá máa ro báyìí. Ọlọ́run àdẹ̀ máa ro báyìí. Bọ̀ àdúrà tá máa ń gbà ní wípé kí èrò wa kó máa bá tọlọ́run ní ti dáadáa ṣẹ́gẹ́ so mo gbàdúrà pé ní ọdún 5 sísìn yìí kémi náà ti di ẹni tí tó máa jẹ́ brand ambassador ní oríṣiríṣi káàkiri àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn bóyá microfinance bank àwọn oríṣiríṣi iléeṣẹ́ ṣá. Then kí n dẹ̀ ti mo fẹ́ ríra mi ní ipò àgbà nídìí iṣẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Mustapha Ọlọ́ládé Ṣọlágbadé ṣé mo gbà? Ẹ gbà á dùn. Ṣẹ́yìn ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn ní orí amóhùnmáwòrán yín báyìí òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ṣọwọ́ sí gẹ́gẹ́ bí àwọn kan ṣe lẹ́ẹ̀kan orí Facebook òun ni mo ti ka ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ yẹn ẹ̀yin náà ẹ lọ síbẹ̀ GbajumoTV ó wà April TV Plus ìyẹn gan pàápàá ó wà a wà lórí Instagram a wà lórí Twitter a dẹ̀ wà lórí Facebook gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè kì í ṣe nípa tiwọn nìkan nípa òṣèré nípa ẹni tí a mọ̀ nípa òṣèlú olórí orílẹ̀-èdè tẹ́ fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ wọn tẹ́yin bá ṣáà ti ń béèrè ẹ jẹ́ kó máa dá yín lójú pé àwa gan a bọ́ sígboro a gbé wọn wá fún yín Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Question, I know we don't do, I know we fool. Orúkọ mi ni Simi, ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kukoyi. Mustapha. Yes, mommy. A ti parí ìtẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín. A ti wá padà sí ọ̀dọ̀ èmi àti yín báyìí. Kí ló tún kù? Ẹ ṣé. Nǹkan tó kù yẹn gan-an abala yẹn là ń pè ní ṣó láyà. Àyà. Ṣé láyà bọ̀dá Mustapha? Mi ò láyà. Ilé láyà mi ò láyà. Abala ṣó láyà òun ló kàn báyìí. Ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín yìí. Kí ló wà ńbẹ̀? Ẹ ṣé ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ 3 péré lẹ láǹfààní àti mú. 3 tẹ́ bá mú yẹn èmi á kà ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn. Bẹ́ẹ̀ ni. Ọba tọ́ni sọ́nà. Ìyá mi sí mi o. Ẹ ṣé ó yẹ mú béèrè 3. Ení. Ṣé máa múlẹ̀ ni? Ẹ mú fún mi. Ení. Ó di 2. Ẹrù pọ̀ dáadáa Ọlọ́run á mú yìí tó bá lè ń bẹ̀ lè máa mú. Ó ga jù. Ẹ̀yin ará ilé ẹ ṣáà ń wò mí. Ìbéèrè kìíní tó jẹ́ àkọ́kọ́ ìyàwó onítìjú ẹ̀yìn ló fi ń wọ yàrá kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? ẹ jẹ́ ń tì í sọ́nà díẹ̀ kíní náà kékeré báyìí ni ẹ̀yìn ló fi máa ń rìn bẹ́ẹ̀ ni ló fi máa ń wọnú yàrá ó tún ní í ṣe pẹ̀lú iyẹ̀pẹ̀. ọmọ ó ga gan ó ti gbọ́ngbọ́n wáyé o. yé ọpọlọ nǹkan tẹ̀lé ẹ mọ̀ ni nǹkan tẹ̀ ẹ mọ̀ ni wọ́n á ní
Kúlú sọ ẹgbẹ́ tí mo kọrin fún kúlú sọ abiyamọ fẹ̀yìn sọ ebi èlé sọ ẹdí mi ò ràn yín lọ́wọ́ tó kúlú sọ òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìyàwó onítìjú ẹ̀yìn ló fi ń wọ yàrá tí wọ́n bá sọ bẹ́ẹ̀ kúlú sọ ni wọ́n ń pè. Ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì wọ́n ní ẹyẹ tó torí owó rèé mòkun ẹyẹ tó torí owó rèé mọ̀sà ẹyẹ tó torí owó mòkun mọ̀sà tán tó ń kígbe owó kiri ilé ayé ẹyẹ wo ni Yorùbá ń kì bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni ẹyẹ ya máa ní owó 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 ni máa ń kígbe. Mọ kí ló ṣẹlẹ̀ gan-an ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀? Ṣé bẹ́ẹ̀ yín lẹ mú? Ẹ dúró ẹ dúró. Ṣé bẹ́ẹ̀ yín lẹ mú? Ó ti pọ̀ jù dáhùn. Ẹyẹ ká ó pariwo òkun ó pariwo ọ̀sà ó ń pariwo ẹyẹ pọ̀ gan ẹyẹ gá wà oríṣiríṣi ẹyẹ ló wà. Ṣẹ́gẹ̀t. Ẹ má fakàn sí tẹ́ ẹ bá mọ̀ ní kẹsàn mi pẹ́ mọ́. Máa sọ fún yín o. Máa sọ fún yín o. Ń bọ̀ náà. Ẹyẹ òwìwí. Góńgó. Ẹyẹ ẹtù. Ẹtù why? Ẹyẹ ẹtù òun náà ni wọ́n ń pè ní ẹyẹ awó. Ǹdẹ fẹ́ sọ. Ẹ fẹ́ sọ. Wàláì ẹwọ Ọlọ́run fẹ́ sọ bọ̀ mo ń pé ẹyẹ ẹtù yẹn ó lè má jó ohun jàre. Ẹwọ ẹ má bínú o pé mo ti ń disgrace yín báyìí. Ó yá ìbéèrè mi ìlélẹ́yìí tó jẹ́ ìkẹta kí ni orúkọ ọmọ tí obìnrin bí tí kò rí ẹ̀jẹ̀ àti òmìnira? Ṣé nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ bímọ lé abirùn? Ó yẹ ìdí yẹn gan-an ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mu. Ẹ̀bùn àárò mi ayẹyẹ jẹ. Tí obìnrin bá bímọ kó tó bímọ yẹn tí ò rí ẹ̀jẹ̀ tí ò rí òmìnira kí ni wọ́n máa ń pèrú ọmọ bẹ́ẹ̀? Onídàákí ń ṣe lásán yìí o. Ọlọ́run òní kò sí nǹkan ní make sense ara bí a kẹ fún mi lẹ́sìpò rẹ̀ máa fún mi. Èmi ò ṣe ọwọ́ mi méjèèjì rèé funfun nẹ́nẹ́ ni. Mo kò dáná gbà máa ṣe èyí tó yẹ kó yé mi tí mi lè wá mọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì ẹ̀ sọ ẹlẹ́ẹ̀kẹta yẹn ṣáà ràn mí lọ́wọ́. Ẹ ò dẹ́ jẹ́ ń sọ fún yín ìbẹ́kùn ni wọ́n máa ń pèrú àwọn ọmọ bẹ́ẹ̀. Ìbẹ́kùn. Bẹ́ẹ̀ ni ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà òun ní pé kì í ṣe pé ká fi mọ ẹni tó gbọ́ Yorùbá jù kò sẹ́ni tó gbọ́ Yorùbá tán kò sẹ́ni tó gbédè kankan tán à ń tanra wa ni àmọ́ a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó kú. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bọ́dá Mustapha agbádá yìí tẹ́ ẹ dàbolẹ̀ yìí kí nìdí? Mo kàn wọ́ láti fi gbé culture Yorùbá ga náà ni. Ní àṣà wa. Àṣà Yorùbá. Torí ẹ̀ mo ṣe wọ́n. Àti pé ẹni tó bá lè darú agbádá tí yín ìbolẹ̀ ó ní láti jẹ́ ẹni tó mọ̀ ọjọ́ dáadáa. Well, mo ń try náà máa jó ṣọ́ọ̀kì fún yín. Ẹ̀yin tó bá ti bọ́ mi tá a fẹ́ jó sí mu ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ni bá ṣe ń gbé wá ní èmi náà ṣe máa hàn. Àǹtí Dóyin. Sá. Ẹ ṣọ́ọ̀kì ẹ ṣàgbà rẹ̀ lẹ́nu. Kí ló dé? Ẹ gbà rẹ̀. Mú gbà. Àwọn èèyàn ajá o. Àwọn èèyàn ajá o ẹ jẹ́ ká rú dáadáa o. Ẹ bá mi gbóhùn sókè lọ́hùn àfẹjọ́.
kí ló dé péré mọ́ mi ní. kálẹ̀ gbà béèrè mẹ́tẹ̀ẹ̀ta ní àbájó dọ̀là ni. máa ṣàgbà kan àbájó dọ̀là àgbájó. ẹ ṣe àdúpẹ́ látọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tá a péjú tá a jọ ń ṣiṣẹ́ ń bí a ní ká fún yín lẹ́bùn yìí kó ń wá kẹ́ ẹ lọ àmọ́ wọ́n á ní òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ ọ̀nà fún kò gbà wá láyè nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn eléyìí láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Ṣáínṣáín àwọn náà wọ́n fún yín lẹ́bùn ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan. A dúpẹ́ lọ́wọ́ yín o àwọn April Ventures Limited ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ iléeṣẹ́ yẹn Amaroke Dúpẹ́ Cosmetics and Spa ẹ ṣé iléeṣẹ́ yín ò ní jóná lágbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tí ọmọ aráyé fi ń gbà fún yín lágbára Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan lágbára Ọlọ́run then Gbajúmọ̀ iléeṣẹ́ yín ò ní jóná lágbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó yẹ pé inú àwọn èèyàn ń dùn inú ọmọ aráyé ń dùn sí yín àìnímọ̀ ṣe mọ́ Ọlọ́run ní fi sọ̀rọ̀ yín gbogbo àwọn kírípù pátá tó ń bá yín ṣiṣẹ́ àti dìrẹ́kítọ̀ Ọlọ́run ní kọ èdè àìyedè sáàrin gbogbo yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó ṣe ń júṣe tínú àwọn èèyàn ń dùn sí yín tó ń fẹ́ máa bá yín ṣe lágbára Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run àmín ẹ wá kí àwọn olólùfẹ́ yín lè kẹ́ dágbére fún wọn níbi tí tó lọ báyìí. mo ní dágbére síkú fún yín o mo ní dágbére sárùn fún yín o mo ní dágbére sí àṣírí fún yín o mo ní dágbére fún yín wípé mo tún padà bọ̀ lórí ètò yìí very soon ṣẹ́gẹ́ ẹ̀dẹ́yìn tèmi nílé mo nífẹ̀ẹ́ yín o. èmi náà fẹ́ máa fi àsìkò yìí mo fẹ́ máa fi dágbére àmọ́ mi ò ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sìmí títí ńkọ́ òun làwo sìmí títí sìmí jìnà òun làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi Adédoyin sí gbogbo yín òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa tó bá máa dìgbà míì tí màá tún métò yìí wá.